Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. Ẹ̀kọ́ lọ́wọ́ tí mo pẹ́ lọ́la náà bí gbogbo tí mo fẹ́ ní orí. Ibẹ̀ ẹni space wà bẹ́ẹ̀ o lọ síbẹ̀. Mo tí mo pẹ́ lọ́la náà bí gbogbo tí mo fẹ́ ní orí. Ìmọ̀ sì lè máa ń ra ẹ̀kún ṣe òkè mi máa ń rè àtàn fọmù ní bó sì lè wà. Ìbànújẹ́ kò mà ní wẹ́kú lẹ́wà. Ìkó ọmọ mo ní ká máa rè. Mo ti mọ̀ pé lọ́la lọ́dún ìgbòho tí mo fẹ́ lò. Ìgbà mo sì tèmi máa mọ̀ra. Ayé mi yóò wá lóbi orí. Ayé mi wá lọ́kọ̀ọ́ bí. Ayé mi yóò wá lóbi orí. Ayé mi wá lọ́kọ̀ọ́ bí. Lọ́mọ dàlí
ẹ̀yìn ọlọ́run bá pè ló máa dára bá ọ. lóun mi lọ sí àràfà tí mo kọ́kù. lóun mi lọ sí ọdún tí kò máa dára bá. 1999 ló wọ́n sí o. 1999 àràfà tí mo kọ̀ lọ àràfà tí wọ́n ló wọ́n sí o. àràfà tí mo kọ̀ lọ àràfà láàyò pèsè náà èrè. àràfà tí mo ló wọ́n sí o. bàbá adéalé. mo bá bàbá àràfà ní 1995. ìgbà tí mo ní mo lówó lọ́wọ́. àràfà mo ní ìkúlẹ̀kúlẹ̀. àràfà mo ní ìkúlẹ̀kú sí mo ní o. bàbá adéalé. wọ́n wá kó fún mi ọ̀la ogun lè máa dìbà. 25,000 naira dáná lọ́la ọ̀dọ́ lọ́wọ́ àlọ́dún tí mo wí o. èrè kan ṣe péré. naira làwọn mi ń sùn lọ́dún tí mo wí o. 1995. pẹ̀lú ẹ̀fọ́nì ní ìrọ̀rùn bàbá adéwálé. 20,000 lọ́kọ́ fún mi sílé lọ́rọ̀ mi lọ́wọ́ bàbá adé. gbogbo 20,000 dání lọ́dún ọ̀hún àlàwọ̀ adékúnlé mi ò mọ̀ lọ́wọ́ tó kù. tí gbogbo èrò sáré mi lọ́kọ̀ bàbá adéwálé. ẹni tó mọ́ fún mi balẹ̀ fún mi ẹni ọdún ọ̀hún. ó bẹ́ gbowó padà kó lọ́kọ́ fún bàbá rọ́bíbá. lórí tọ́wọ́ bàbá bínú ó ní 5,000 péré. òun ló ní lọ́wọ́ òun bàbá adébáyọ̀. bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ rárá. bó wọ́n ṣe ń pè ara òsílẹ̀ mọ́nà kó ṣe ń pè ó bàbá adéwálé. bàbá ní bọ́ọ̀bá sọ̀rọ̀ làwọn àtúnjẹun. àtúnjẹun nínú 4,000 tó ní. ní 25,000 yẹn kò bá pé. ní 25,000 kò bá pé rárá. 1996 mo jókòó jẹ́jẹ́ ara mi. 1997 mo jókòó sọ́wọ́ ara mi. 1998 ìbániwálé òrìlú Amẹ́ríkà. 1997 pẹ́pẹ́ kọ́rẹ́ sọ̀rọ̀ àwọn adékúnlé òrìlú Amẹ́ríkà. mo dé padà sínú ìgbà ní 1998. mo bẹ̀rẹ̀ sí múra bàbá adéwálé ṣùgbọ́n kò tí ì sówó. àlàó kò tí ì sówó. àṣàlà bàbá sàlàwẹ̀ nífẹ̀ẹ́ ríra. fọ́dà bàlágà Ràṣídà. lọ́dún tó ń pè mí àlàó máa ń ríra. làbàkà tó ń tasọ. òun wá lásọ ni lọ́dún ọ̀hún bá
Adétúnjí. Ọlọ́wọ́ ọba tó jẹ́lẹ̀ fún kábíyèsí Olúbàdàn. Mo ní mo ti ṣàwòṣàwò ẹ̀rọ mi lọ sílùú mọ̀kàlẹ́ fún mi lórí bàbá Adébáyọ̀. Bàbá báyà rí bàbá sọ pé ó sì ta. Ó ti ìyàwó táwọn fi rán ẹ lọ, ọ̀rọ̀ sára bá. Ṣùgbọ́n wọ́n pè mí padà lọ́dún sí lórí ìkúlé ara máa ní bàjẹ́ òkúlé. 90,000 lọ́kọ̀ mú mi bàbá Adébáyọ̀. Orí 90,000 lọ́ fi dára bá lọ́dún sí lórí bàbá Adéwálé. Ṣẹ́ni máa bá ti léèjì lọ́wọ́ mi. Ẹni kò di bàbá ní sọ́rọ́, bàbá tún fún mi lówó lẹ́sìn táwọn tí mo fi lọ́yọ̀ rẹ̀. Àsìkò tí mo rí, ó bọ́ sínú fẹ́ Buhari, ó bọ́ sínú fẹ́ Buhari o. Àsìkò ọjọ́ mi ni mo bá fi sọ́jọ́ fún bàbá Adéwálé. Ìṣèjì mo lówó òkú pátápátá mo tún sanwó lé bàbá Adébáyọ̀. Lọ́jọ́ tí mo kọ́kọ́ fẹ́ lọ ọ̀làwọ̀ máa dìbà 25,000. Wọ́n tún fún mi ní 20,000 ẹ̀láwá ní kúlé ní lọ́wọ́ 5,000 sí aláwọ̀. Àbárò kókó ẹ̀rọ ṣe ọlọ́run bàbá Adéwálé. 1989 ti máa bá ọ̀gára bá. Ìgbà tí wọ́n dé bẹ́ẹ̀ ní ìnáwó lọ́dọ̀ rẹ̀. Oníṣẹ́bí ni wọ́n pè ní àlùjọ náà. Ìgbà tí wọ́n dé bẹ́ẹ̀ dínà. Ṣé bí ní àlùjọ náà? Wọ́n ní ìbò bàbá Adéwálé. Wọ́n ní káwá kí wọ́n káwọ́ sáré àdọ́bì lásán o. Ó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ mi dé kúndé. Báwo la àlùjọ náà yóò ṣe rí ìbáṣọ mi dára? Bàbá Adéwálé. Iná wá tẹnu mọ́ pé wúwúrọ̀ ni mo máa rí aláwọ̀ máa jí bàbá sí lọ́rùn yẹn lọ́dọọdún. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.